bá ṣe ń bá ọ̀rọ̀ ń bọ̀ Basòrun pé Elepo náà yára ó dá Basòrun lóhùn nítorí pé ẹnìkan pàtàkì tí Elepo gẹ́gẹ́ fúnra rẹ̀ tó bu ọlá fún un ní Basòrun jẹ́. Ká tó wí ká tó sọ Basòrun kó gbogbo ẹjọ́ rò. Ó ní nǹkan tí àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn fẹ́rẹ̀ o. Iṣẹ́ tí wọ́n sì gbé dìde látọjú ogun rèé. Báyìí kàṣá, báyìí kàwòdì. Elepo wo Basòrun títí kò mọ̀ nǹkan tí ó fọ̀ lọ́rọ̀. Elepo bẹ̀rẹ̀ sí ní bèrè lọ́wọ́ Basòrun wípé kí ni ẹ̀ṣẹ̀ abẹ ní pàtó? Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n lòun ṣẹ̀? Jẹ́rú ìjìyà bá fi tọ́ sóhun. Àwù ẹsẹ̀ mi bí ò bá nídìí. Obìnrin tẹ́ ẹ rí òkúrọ̀ jẹ́ kú mọ́ dúró. Obìnrin tẹ́ ẹ bá wá sálábà pàdé tó bá jẹ́ kú mọ́ dúró. Ó dá mi lójú bí kà sí nǹkan wípé ikú ti má kọ́ dé wọn lọ ní o. Ó bèrè lọ́wọ́ Basòrun pé kí lẹ̀ṣẹ̀ wọn. Basòrun ní ìgbésẹ̀ gbogbo àwọn jagunjagun ni kì í ṣe ìgbésẹ̀ wọn. Kódà bó bá ṣe pé bó ṣe wò ó ní ó wò ó gẹ́gẹ́ bí ẹnìkan kí Elepo pé pẹ̀lú àwọn títí kárí kẹsẹ̀. Ṣùgbọ́n nítorí pé òun náà fẹ́ gẹ́gẹ́ bí olórí láti máa gbọ́ nǹkan táwọn ọmọ ẹ̀yìn bá ń sọ. Òun gbọ́dọ̀ kọ̀rọ̀ sí àwọn jagunjagun lẹ́nu. Nǹkan tó bá ti fẹ́ lóye kó náà bá ọba wọn fẹ́ torí pé àwọn náà fi ẹ̀mí wọn rọ́gùn tí wọ́n fi ẹ̀mí wọn dígun. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀ ikú aláré. Ọmọ Yorùbá èsì o. Elepo fún Basòrun lẹ́tọ̀ ẹlẹ́sìn kan pàtó tó fi mú ọ̀nà lé rẹ̀ pẹ̀lú akẹ́tà ń sọ yìí. Ṣùgbọ́n gbogbo bí Elepo ti ń padà lọ lé. Inú rẹ̀ kan gbérígbérí ni, inú rẹ̀ ò dùn. Ìgbà tí ó yá, wọ́n ṣà ní bíṣọ̀bù ọba dẹ́gbò. Olóògbé ọ̀bẹ́tẹ̀ arúgbẹ́gbẹ́ làkọ́kọ́ ránṣẹ́ sí. Elepo náà ò ṣe méjì kò ṣe méjì. Ó gbé ọ̀dọ̀ Olúyòlé lọ. Kíkà ni Olúyòlé sọ wípé ó ṣẹlẹ̀. Tí Olúyòlé náà wà lára àwọn tí wọ́n jọ ń pátá jọ ń pín. Àbí àwọn tí wọ́n jọ ń dè é tí wọ́n jọ ń tú. Ẹ mọ̀ ń bọ̀ náà, lápẹ́lẹ́ nínú màdá gbádùn ara wa dáadáa lónìí. Ìgbà tí Elepo ní ọ̀dọ̀ Olúyòlé, bí Basòrun ti sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló gbé kalẹ̀ níwájú Olúyòlé. Ìgbà tí Olúyòlé náà lanu tí ó sọ̀rọ̀, ó wá hàn gbàgbàgbà wípé gbogbo wọn náà yóò mọ̀ sí. ọ̀rọ̀ tá a bá pérò
ṣàjíròrò rẹ̀ wípé bí Elepo bá sì ó lè jí lọ́sẹ̀kọ̀ òru kan kó ní òun ò gbapò olórí náà òun nídìí gẹ́gẹ́ bí Olúyọ̀lé tí í ṣe olórí nílẹ̀ Ìbàdàn nígbà ọ̀hún. Irú èrò báyìí kan náà òun náà ló ń ṣe Basòrun gẹ́gẹ́ fúnra rẹ̀. Elepo wá bẹ́ Basòrun ọ̀bẹ wípé kó dákun kó dábọ̀ kó bá àwọn àjòyè rẹ̀ sọ̀rọ̀ kí wọ́n wò ó ṣe bó bá ṣe pé lóòótọ́ náà ló ń ṣẹ̀ káwọ́ ìjìyà ní ìfóhùn wọ́n ṣàmọ́ bí wọ́n ṣe fi agbára omi àti ẹ̀jẹ̀ ń sìn ìlú Ìbàdàn àwù ṣé rí ọ̀gá tí wọ́n fi sá fún rèé ẹgbẹ́ èsì tí Olúyọ̀lé fún wọn ẹ̀yẹ ká dókè lọ́hùn náà mò ń bọ̀ ẹ̀yẹ ká dókè lọ́hùn. Tí àwọn ọmọ àtọmọ ọmọ sonígbọ̀wọ́ rẹ̀ ní ìrántí màmá wa alájà sídíkàtù Títílayọ̀ Àbẹ̀kẹ́ sábà ọmọ yìí aláyè nílùú Ìwó tó fi òkè ọ̀gbọ́ nílùú Ilé Ifẹ̀ sí ìwé ìgbésẹ̀ láhìrá. أشهد أن لا إله
gbogbo ọmọ àtọwọ́ ọmọ alájà síríkàtù títí láyọ̀ àkẹ́kẹ́ sábà tí òkè ọ̀gbọ́ nílùú Ilé Ifẹ̀ pàápọ̀ ṣàdúrà fún màmá wípé rọ́bì àríhámọ́ máa kàmárọ́bà yára sọ gíra. Káàbọ̀ padà gbogbo olólùfẹ́ ètò àrọ́bá. Fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí,
Hello. Wọn ò sí lórí ìlànà o. Fún àwọn tó bá fẹ́ wò wá bí a ti ń ṣe lórí ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ lè yà bàrà kẹ́ lọ sórí ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ Facebook, ẹ tẹ àrọ́bá ìtàn Yorùbá, ẹ máa wò wá kẹtìkẹtì ẹ̀ lọ́wọ́ ẹ ti wà lórí ètò. Kí lórúkọ yìí àti bọ̀lẹ̀ tí ń pè? Hello. Bóyá ìpè ló ń jẹ́ ìpè. Hello. Ẹ̀ka lẹ́sà o. Ẹ mà ká alẹ́ bàbá. Ìjọ kan pẹ̀lú. Ẹ ṣeun púpọ̀, ẹ bá mi parí òwe yìí. Afọ́jú tó dijú tó ní òun sùn. Afọ́jú tó dijú tó lóun sùn. Nígbà tí ó sùn, ta ló ríran rí? Ó dá bàbá tó bá tún fẹ́ béèrè síwájú sí i. Níbo ni wọ́n ti lé lórú òwe gan-an nílẹ̀ Yorùbá bí Yorùbá bá ní afọ́jú tó dijú tó lóun sùn? Ìgbà tí ó sùn ta ló rí? Bọ̀dá tí máa sábà lórú òwe yìí. Kí ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí Yorùbá wà fi òwe ha nídìí? O rèbété ni o, àwa kọ́ la gàmbí. Afọ́jú tó dijú tó lòun sùn. Ìgbà tí ó sùn ta lórí? Ẹ bá gbé sókè. Ẹ pè wá sórí nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí i fún àǹfààní àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀. Ètò àrọ́bá tí ó sì jẹ́ wípé ẹ ṣe ọ̀rọ̀ ní abala tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ náà bá fẹ́ dá sí ètò yìí, ẹ pè wá wọlé sórí nọ́mbà yìí 09167196249. So dára lẹ lójú nípa òwe ilẹ̀ Yorùbá. Bó o bá dára lẹ lójú, so mo bọ́ sí ẹ lò dáadáa. Hello. Ẹ jọ̀wọ́ bá a bá ti pè wọlé, ẹ jẹ́ ká kúrò nídìí rédíò wa etí ògbéjì. Àní máa gbọ́ra wa ń bì í ká tún máa gbọ́ra wa nílé kò ṣeé ṣe o. Ẹ jẹ́ ká dúró ká jìnnà pátápátá sí ibi tí rédíò wa bá wà.
mo kí gbogbo àwọn tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ ṣeun o ẹ mọ bá wa fi sọwọ́ sí àwọn ọ̀rẹ́ yín tó ṣe pé wọ́n nífẹ̀ẹ́ sí ìtàn àti ìpèdè àti ìpéòwò èdè Yorùbá káwọn náà ò lè jàǹfààní rẹ̀ ẹ mọ́ sì gbàgbé kẹ́ ẹ tẹ̀lé wa onígbà tá a bá lọ tá à ń sọ̀rọ̀ lórí ètò báyìí ẹ̀yin náà láǹfààní àti mọ̀ wípé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọn ó yẹ kémi náà gbọ́ yóò wọ́n jẹ́ bí ìkànkùn tẹ́ẹ̀fì máa mọ̀ wípé a ti wà lórí afẹ́fẹ́ nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí lẹ́ẹ̀kan rèé lẹ́ẹ̀kan sí ẹ pè sórí 09167196249 tàbí 07054852525 àwọn nọ́mbà méjèèjì tẹ́lẹ̀ pè wọlé sí rèé yóò wọlé sí ilé agbára sòsé ni kò ní tàsí rárá. Hello. Hello. Network yẹn expire MTN. MTN yẹn wà ó. Okay, Glo di ó nà ìwà yẹn. Sàlẹ̀. Ẹ ṣé púpọ̀ kí lorúkọ yín àti ìbò lẹ tí ń pè wá. Wòlíì Babalọ́lá sọ̀rọ̀ sí láti Ilé Ifẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò àrọ́bá. Ẹ bá mi parí òwe bàbá. Àwọn náà ti fi aṣiwèrè sílẹ̀. Ó ní bí a bá dé òkè odò ká sì kíní kan kí ló ní ká ṣe. Ó dà ẹ sì dúró lórí ètò kẹ́ máa bá wa bẹ́ẹ̀ tó ń bọ̀. Ẹ ṣeun o ẹ kú gbìyànjú ẹ ṣé púpọ̀. Àwọn wọ̀nà àti fi aṣiwèrè sílẹ̀ oníbò bá dókè odò kàṣìkì nìkan